Bismillah kúlù wà dà. Mo sọ ní èsì wípé àwọn àkójọpọ̀ yìí apá sí àti ẹ̀gbẹ́ kejì àwọn bàbá wa lónìí. Nígbà tí bí kún ó fẹ́ kún tó di pé a máa ṣe sọ̀túnṣọ̀tún fúnra wa ní ẹni pé ẹ̀tún lọ mẹ́gbẹ̀ẹ́ kejì bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹni wọn mú ẹ̀gbẹ́ kejì bí ó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n káàyí amúra wa ní káà. Àwọn ẹgbẹ́ nìkan ní upon evolution. Etí bí kan ṣe ń wọlé nù, àbájọ ọwọ́ làbí sọ́yà inú ilé ìṣeré nù. Inú ilé káàtì máa máa dákọ̀ ẹ̀. Àrírí káàtì ò sí ṣùgbọ́n bẹ́ẹ̀. Ẹ rí i pé àwọn káà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rẹ́ ìdílé lórí fúnfún máa ń pẹ́ káàyè àmọ́ àwọn mẹ́rin bẹ́ẹ̀ dìde. Káàkọ́kọ́ tí wọ́n dákọ̀ bàbá wa Sànúsí. Kébìlì àjẹkà mi dá fún ẹgbẹ́ tẹ́lẹ̀ bàbá wa Sànúsí lè. Àgbà ọ̀pọ̀ àrùn. Káà bàbá wa Àṣàfá. Káà bàbá wa Àṣàfá. Káà bàbá wa Àfáàdímà. Káà bàbá wa Abdullahi. Káà bàbá wa Máfọláṣeré. Káà bàbá wa Alágbẹ̀dẹ. Káà bàbá wa Múrítàlá bàbá ẹlẹ́sìn. Mọ́ padà bọ̀. Káà bàbá wa Músé. Káà bàbá wa Ṣákìrì. Káà bàbá wa Abdulmajid. Ìjà akọ́ni tí ò gbọ́kọ rẹ̀ tó sì máa fẹ́ ọ̀pọ̀ olóko lójú. Kò sí. Ètò ìjà akọ́kọ́ sọ ní ìṣáájú ni pé kábàbà rí gbọ́ngbẹ́ sí omi òtó lọ́jọ́ iwájú. Làfẹ́rẹ́ ọlọ́run jẹ́ abára lò pẹ́. Kéèkì ẹ̀ lè dídà fi ṣe olómòdè jáàmà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ dídà fi ṣe olómòdè. Nígbà wáṣẹ̀ gbogbo ilẹ̀ káàrọ̀ òjìire ẹbọ ṣíṣe ni. Àwọn bàbá wa máa kọ nígbà pé ayé la bá mà lè ọ̀sán gangan ìgbàgbọ́ wọlé dé tó gbogbo káàrọ̀ òjìire ẹbọ ni. Bí 100 ọdún sẹ́yìn táwọn bàbá wa ń bọ̀ wá sí ìbàyẹ̀. Gbogbo bí táwọn wà láti ọlọ́kọ́ lọ sí gbòdè ní afẹ́ igbó gbogbo ẹ̀. Kò séyàn tí ń gbé bí rárá igbó ẹranko nǹkan kan ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn bàbá wa wọ̀ ìlú jọ̀ wà ná léyàn bá wọ ìlú ẹ kọ́kọ́ yọjú sí ọba kábíyèsí o mo fẹ́ tẹ̀lé sí àwọn ọba kábíyèsí obìnrin lè fi ṣe kílẹ̀ yẹn ṣe. Àwọn bàbá wa dé gbalà pé ìmọ̀lá bí akéwù làwọn tó àáfàá ni wá wọ́n fi fún alẹ́ lẹ̀ yìí láti fi lọ pé àáfàá ẹ̀mú bí ọba wù mí lọ kò sí ara lẹ̀ àáfàá ẹ̀mú bí tó bá wù mí lọ la mú lọ bàbá alákàjá rẹ̀ lórí ká mú kí ilẹ̀ láti fi ìdè jẹ́nẹ́rà ṣùgbọ́n àṣẹ bẹ́ẹ̀. Ṣé wá ní tàbí ránṣẹ́ olómòdè rẹ̀ pé ọkọ̀ sọmọ ní nígbà wáṣẹ̀ Ifá nǹkan òòṣà ló wà nílẹ̀ káàrọ̀ òjìire apẹ́rẹ́ ibi kan ní. Nílùú Èkó àwọn Catholic padà lọ́kọ́kọ́ kọ́ ẹ̀sìn mo bẹ̀rẹ̀ sínú Christianity. Ìgbà tó yá sí ẹni pé ó ké ìlà ń bẹ̀ jẹ́ ń balẹ̀ díẹ̀díẹ̀ ọba sí Ìjẹ̀bú Òde. Àwọn bàbá ńlá bàbá Awùjalẹ̀ tó lọ yìí àwọn ní àgbà ìsìláàmù wọlé kí ló lè bàjẹ́ ìgbà wọlé. Ìgbà tí wọ́n dé bá Catholic jọ pé kábíyèsí afẹ́kẹ́ máa ṣẹ̀ṣẹ̀
wọ́n ní ṣùgbọ́n ìyàwó kan sọ náà lẹ́yìn ó ní èmi ò lè ṣe irú ẹ̀sìn oníyàwó kan a jẹ́ pé àwọn ẹ̀sìn tó bá ìyàwó kan lọ méjì mẹ́ta mẹ́rin lèmi ò wò bí Islam ṣe wọ ìlú Ìjẹ̀bú nìyẹn. náà ó bá dìgbà ọdún àwọn ipasẹ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ yìí láwọn olówó ńláńlá àwọn olùdọ́là dọ̀gà gbogbo ní ẹgbẹ́ Islam báyẹn tó bá ti á dìgbà léyà ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa lọ sí fún Àwùjalẹ̀ wọ́n máa mọ ẹ̀rọ lọ́kàn tí ọ̀ya wọn jẹ jáfà yìí ti ẹ bá bá jọ lásán ẹjẹ́ aṣọ di ojúde ọba náà ló pàtó tó kú ọba léyà ojúde ọba ti wáyé nìyí rẹ̀. báwa náà bá wá sí ìrántí báwọn bàbá wa ṣe gbé ẹ̀sìn délẹ̀ táwọn wá sọ lọ́mọdé tó léwọ̀ àwa nìkan kọ́ lọ ọmọ olómù o jẹ́ mẹ́jọ yà lẹ́nu bí wọ́n máa ń pé ọmọ olómù ẹlòmí máa tó dé pé ọmọ olómù ọmọ olómù àwọn bàbá wa fẹsẹ̀ náà wọ́n lè gbà lọ́wọ́ olómù abẹ́ ẹ̀kọ́ àwọn gbóyè wá ní. kéjì ọmọ olómù ni wọ́n oyè làwọn náà gbálẹ̀ ilé ilẹ̀ ń bẹ ọmọ olómù ni wọ́n eégún ni wọ́n gbálẹ̀ yìí àwọn bíbà ẹ̀sìn náà gbé wálẹ̀ ẹ má pé eégún adé tó jẹ́ nígbà wáṣẹ̀ Ògbómọ̀ṣọ́ jagunjagun ni wá bí ẹ bá gbèrò pé alágbára bẹ́ẹ̀ nìkan wọ́n wà lọ dàgbà eégún olè ń bẹ nínú àwọn bàbá wa fi ṣáájú pé wọ́n bá jagun nìkan pé kọ́kọ́ rìn bẹ̀ lọ ná ó bá rìn bẹ̀ lọ tí pé bá da tí wọ́n bá fàṣẹ fún ó lò lọ́gùn ẹ kó náà wúlò àwọn bàbá wa bá ń gbọ́ jagun mọ̀ ń bọ̀ bàbá wa Abógodé ẹgbọ́n tẹ́ pé ilé Abógodé wọ́n pè wá náà ní Abógodé ogun àwọn náà jà lẹ́bi pẹ̀ wá pẹ̀ náà lágbára. Bàbá Bángọ́ nígbà wọn máa fi wá ní Bángọ́ ológun Bángọ́ gidi gan-an àwọn náà múlò pẹ̀lú ẹ̀sìn lẹ́fìgbà lẹ́fìlẹ́gbẹ̀yìn. Wọ́n fún aláwáyé ọ̀tún tí ẹ ti lọ mọ́ wá pẹ̀lú pé ẹjọ́ ẹja tó pẹ̀lú wa báyìí. Ìmọ̀ràn làwọn náà tó wá lórí Bángọ́ aláwáyé lónìí. So mo fẹ́ mú àgbàlẹ̀ pé náà bá wá sí ìrántí pé bàbá wa pé Olómòdè ọ̀pọ̀ tó jẹ́ ká máa rántí Olómòdè àkọ́kọ́ nígbà àwọn bàbá wa wọ bíbà ẹ̀ gbogbo òkè mọ́sípà ní ẹbọ eégún òòṣà ni ṣùgbọ́n nípa àti àwádìí tó di wọ́n nígbà pé ẹ̀sìn Islam ẹ̀sìn sùúrù ni bí bàbá wa kálá pápá ń ṣe wá ń bẹ̀rù bàbá wọ́n kẹ́ kú ọdún ìlú ẹgbẹ̀lẹ́ ẹ̀kọ̀ọ̀kọ̀ ọdún nǹkan wọ́n kẹ́ sẹ́yìn náà wà á kí agbára bá ṣe ju àwọn ẹ̀ka wà kí díẹ̀ máa wọn gbọ́ wà sí mùsùlùmí ló ń lé àkàlàfà lè bá lẹ̀ mẹ́fà òṣùlùmí ń bẹ̀ ilé òkò òṣùlùmí ń bẹ̀ ilé àtẹ̀jọ́ ń kò síbi tí ọ̀sẹ́ni tí ọ̀fẹ́ ẹ̀ka Islam ta lókè má sí báyìí ọlá àwọn bàbá wa ni. pàápàá jùlọ ilé kápẹ́bì gan bàbá tó bí màmá tó bí bàbá wa Gandhi alásàlátù ni wọ́n tí wọ́n bá ń bọ̀ àdàkọ́lé ìgbà gbogbo wọn gbé lọ́jà ń pè dáadáa báyìí màmá òkú kò sí nílẹ̀ tẹ́ bá díta lọ mú sí nílẹ̀ bí tá a mú ìsìlámù wọlé pẹ̀lú bàbá tó jẹ́ màmá tó jẹ́ tó bí bàbá ìsìlámù ayé ọ̀la láàrin pẹ̀kún tó jẹ́ bàbá mi làáfà àwọn bó ṣe kéré àwọn ọmọ náà orí náà ẹ̀sìn náà gbé wà láti fi ran àwọn bàbá wa lọ́wọ́ pé àmàlìkì ìjànká ní ọ̀sẹ̀ ìpàdé àkókò ẹ̀sìn ní gbogbo òkè ìdòlé òkè ní àgbọ̀dọ̀ bá bí àwọn náà ti ṣe ọdún ìlú ọba nípẹ̀lú fún báwọn náà bá tàbí jáde tó léwọ̀ kò léwọ̀ ká máa ṣèrántí ká sì máa fún àwọn bàbá wa ní àdúrà là fi ṣe. Wọ́n dákọ̀ àwọn ilé kan lẹ́ẹ̀kan pé àbí káàkọ̀ kan lẹ́ẹ̀kan ká lọ ọ̀kan màá mú jáde nílẹ̀ tó bá yá ìyẹn ká bàbá wa mú sí màá mú jáde máa fi ṣàpẹẹrẹ tọ́ oríṣi èèyàn ló ti kù nínú ilé wa ní tí a bá ń kí i pé tó ń lù wá pàdé lọ́nà tí a máa ń pè ọmọ olómù gbogbo ilé máa sọ̀tà kọ́lẹ́ máa dáhùn ó kì í pé náà wà tẹ́lẹ̀ kì í tẹ́ gbọ́dọ̀ dáhùn orí bá a bá ti yẹ́ nìkan lọ́dún tó yọ níbì kan tó yẹ tí bá ń lókè ẹ̀yìn náà àwọn náà lájọ ń jẹ papọ̀ tí a bá ní ọmọ aláwọ̀ ayé gbàdámọ́ná mo ṣẹ̀ṣẹ̀ mo gbọ́kọ̀ kí màmá wa náà ń jẹ́ bẹ́ẹ̀ tí a bá kí abẹ́ láàrin dáhùn á dáhùn àwọn náà dá lókun náà
lọ bàbá wa mo sọ́ọ̀dì láti wí o nígbà wáṣẹ̀ mo sọ fún yín pé bájèjì ọba wọ̀lú ọba gbọ́dọ̀ mọ̀ sí wọ́n mọ wá kí bàbá wa ní bóyá adé kí wọ́n. àrólé ìkòkò gbogbo wa là jẹ́ bẹ́ẹ̀ torí lẹ́yìn ọba jẹ́ akọni kan bá jẹ́ nìkan àjọ máa jẹpọ̀ náà ni bóòlù ṣe wáyé nígbà wáṣẹ̀ bẹ́ẹ̀ nìkan ọba wọ̀ lóko ní ọgbọ́dọ̀ dáàfin ọba àáfàá náà wá fẹ́ kọ́ mbọ̀ dé pé oríṣiríṣi àáfàá ni wọ́n wá gba tó lọ́dọ̀ bàbá nítorí kan wọ́n wá tó lọ́dọ̀ bàbá wa nígbà àgbáyé gèdè mọ̀ ọmọ tó wá náà ẹnìkan wá lábọ̀sùn wọ́n wá lù pé òun gbọ́ pé àlàáfíà tó ń bẹ òun fẹ́ wá mú ìmọ̀ ni ṣùgbọ́n nígbà tí ó dé bàbá òun mọ̀ dáàfin pé àwọn tó lálejò kan o lọ́ba wọlé sí káà ní máa ń kọ́ kéwú ìgbà tí ń kọ́ kéwú lọ ọlọ́run gbé títà dé ẹni ọba bá ayé jẹ́ máa gbé ẹni ọba gbà níbẹ̀ ẹ bà pé kí ẹ tó lè ṣèkú gbogbo olóko ọmọ kí lọ́pàá kó ṣe gangan ayé ìbànlá wà òkìkí kẹfẹ àlejò kú sọ́dọ̀ àfà kóòlù àbójú wá sí mi lọ́wọ́ ọ̀lẹ́ mà pé àlejò náà kú ẹjọ́ wá ṣẹlẹ̀ ní pé bàbá wa láti gbé alọ Ọ̀ṣun àfà àtẹni tó wá kọ́ kí lọ́dọ̀ mi tí sáde bá ń bẹ̀ wọn ní wá sọ pé ní àìbá ti ṣe wá àwọn ọ̀dọ́ ní àfà torí èmi lẹ́nu wá fi dé láti ògùnmọ̀ ti fẹ́ wá gbọ́ pé ẹ bá sí ire tọ̀ ẹbí mùsùlùmí ò fẹ́ mùsùlùmí bàbá bà sí ní òkú yìí nígbà wọn bà sí ní òkú àwọn kan bá gbógun wọn ní ọmọ àláyà o wọn bá gbẹ bọ lọ ọkú níbi wọn gbé ṣe bọ ní àṣírí wà dágbára wà bàbá yóò ṣe ẹnlẹ lóyè gbogbo àtẹwáyéwò àtẹlẹfọ ọgbẹlẹ ọba fọká ẹjọ́ ọgbẹ kúrú náà ni nígbà ní àṣírí ìkòkò ìṣòro ìyá kan kò sì jẹ́ nù tó o jẹ́ bá wá kẹ́ nìkan lè má mọ̀ pé àṣírí ìkòkò.